kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótó ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. àlàyé rẹ o lórí ìròyìn tó gbalẹ̀ pé ọlọ́pàá ti mú ọba ìlú Ẹ̀sìẹ̀lẹ̀ lórí ẹ̀sùn lílọ́wọ́ nínú ìwà ajínigbé akẹ́kọ̀ọ́ àti olùkọ́ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun ní ariwo gba orí àyẹ̀wò ayélujára pé àwọn agbófinró ti mú ọba ìlú Ẹ̀sìẹ̀lẹ̀ ọba Tajudeen Abidoye níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ìròyìn náà ni wọ́n mú orí adé náà níbàámu pẹ̀lú ìwádìí tó ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé láìpẹ́ yìí nílùú Ẹ̀sìẹ̀lẹ̀ àti Yàwọ́tà tó wà ní ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ bí ẹ kò bá gbàgbé agbègbè náà ni àwọn ajínigbé ti kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó mọ́kàndínlógójì ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí tí wọn ò sì tí ì padà wá sílé ìròyìn náà fi kún pé ọba Tajudeen Abidoye ti ṣe Ẹlẹ́sìẹ̀lẹ̀ tìlú Ẹ̀sìẹ̀lẹ̀ ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá fún ẹ̀sùn pé ó ṣeéṣe o kó lọ́wọ́ nínú ìwà ìjínigbé tó wáyé nílùú Yàwọ́tà àti Ahoro Ẹ̀sìẹ̀lẹ̀ láìpẹ́ yìí ọba Tajudeen Abidoye yìí ló sì ti ń léwájú àti pè fún ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wà ní àhámọ́ àwọn agbébọn lẹ́yìn tí wọ́n ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ mẹ́ta nílùú Yàwọ́tà àti Ahoro Ẹ̀sìẹ̀lẹ̀ ìròyìn náà tẹ̀síwájú pé àwọn ọlọ́pàá gbìyànjú láti ṣe ìwádìí àti ìbáṣepọ̀ tó wà láàrin àwọn afurasí tó wà ní àkàtà àwọn ọlọ́pàá àti ọba Tajudeen Abidoye Ẹlẹ́sìẹ̀lẹ̀ tìlú Ẹ̀sìẹ̀lẹ̀ o ìròyìn yìí ló ta akọ̀ròyìn wa nídìí kan tó fi lọ́kàn sí orí adé náà láti wá ìdí òkodoro ìṣẹ̀lẹ̀ yìí nígbà tó ń bá wa sọ̀rọ̀ Ẹlẹ́sìẹ̀lẹ̀ kéde yanyanyanyan pé irọ́ tó jìnnà sóòótọ́ ni gbogbo ìròyìn náà òfúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí kò ní ọmọ nínú sì ní pẹ̀lú kábíyèsí ṣàlàyé pé ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí ọ̀pọ̀ ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ti ń jáde nípa òun pàápàá jùlọ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn ti wáyé nílùú Ahoro Ẹ̀sìẹ̀lẹ̀ ọba Abidoye ní ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún èmi tí mo jẹ́ olórí ìlú tí kò sì dùn mọ́ mi ṣùgbọ́n gbogbo ìròyìn tí olúkálùkù ń gbé Ọlọ́run tó san ẹ̀san yóò san wọ́n lẹ́san o wọn kò mú ẹnì kankan nínú ìlú mi o wọn kò sì mú mi pẹ̀lú mo wà láàfin mi mo ṣẹ̀ṣẹ̀ parí ìpàdé pẹ̀lú àwọn ará ìlú mi tán nísinsìnyí yìí ni ọ̀pọ̀ ìròyìn ni wọ́n ti ń gbé jáde lórí mi èmi kò mọ̀ nípa rẹ̀ o tá a bá gbàgbé ilé ẹ̀kọ́ community high school níjọba ìbílẹ̀ Oríire ni wọ́n ti jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 tí a wà yìí bẹ́ẹ̀ sì ni àwọn agbésùmọ̀mí náà ti ṣekú pa ọ̀kan lára àwọn èèyàn náà eléyìí tí wọ́n jí gbé lẹ́yìn tí wọ́n kọ́kọ́ pa olùkọ́ kan sílẹ̀ ẹ̀kọ́ ọ̀hún lásìkò ìkọlù náà ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pè ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde ooo. bàtà bàbá mi ni. bàtà bàbá yìí. a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó àní bàtà bàbá mi tó fẹ́ ṣòní Jígí Alára TV ó ti jáde sórí YouTube ooo. ó ní lọ sọ. ṣé ní pọ́n ṣe ní gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.